Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Mush.
Aṣíwájú 43 ní ìmọ̀lẹ́ tèmi àti ìmọ̀lẹ́ ìyá aṣíwájú. Ìbànújẹ́ orí ọ̀rẹ́ ọ̀rọ̀ àwọn oníṣẹ́lá bá mi tọ́jú àjọ káyé káwùsà ara mi. Àbíká alájọ bẹ́ẹ̀ yọ̀ àbíká. Àjàgbé sáré tún sí nígbà mi wò bí ẹ. Àṣà mi mọ́ ọdún mọ́ ọdún mi wà ní ti dé o. Ìyọ̀nà ọlọ́wọ́ bá ti lé òwò bàbá ẹ̀ aṣọ́wájú bóyá aṣọ wà lórí wọn. Mo fẹ́ ṣe fàájì lórí aṣọ́wájú. Orin tó máa ń fẹ́ràn jù ó ní máa bọ̀ mọ́ àkìyó aṣọ́wájú wọ́n ní inú ọ̀pọ̀ ológo. Wọ́n ní inú ọ̀pọ̀ ológo. AfricamediaLive TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.